lẹ́yìn awuyewuye oríṣiríṣi orílẹ̀-èdè Burkina Faso lábẹ́ àkóso ọ̀gágun Ibrahim Traoré wọ́n ti fi àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà 11 military men tí wọ́n mú àti ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ 6-130 military helicopter tí wọ́n mú lórílẹ̀-èdè Burkina Faso wọ́n ti fi sílẹ̀ báyìí o tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Burkina Faso tí wọ́n sì ṣèpàdé lórí ọ̀rọ̀ yìí. Ẹ rántí pé nínú ọ̀sẹ̀ tí a wà nínú èyí láriwo ńlá mà sọ nígbà tí wọ́n ní orílẹ̀-èdè Burkina Faso ó gbẹ́sẹ̀ lé helicopter ìyẹn ọkọ̀ òfurufú tó jẹ́ ti àwọn ọmọ ogun Nàìjíríà tó jẹ́ C-130 tí àwọn ọmọ ogun Nàìjíríà 11 tán wà nú ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn ọmọ ogun Nàìjíríà náà mọ́lé. Ìdí tí wọ́n sì fi tì wọ́n mọ́lé ni bí wọ́n ṣe jẹ́ kó di mọ̀ wọ́n ló láyà láti gbé ọkọ̀ òfurufú wá sí orílẹ̀-èdè àwọn láì gba àṣẹ èyí tí wọ́n ní ó jẹ́ nǹkan tó léwu nítorí pé wọ́n lè gba ẹ̀yìn gba bọ̀dẹ̀ fáwọn tàbí kógun já àwọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìpadà di wàhálà tíjọba Nàìjíríà ṣàlàyé pé àìgbọ́n nǹkan yìí orílẹ̀-èdè Burkina Faso ló fà. Wọ́n ní kì í ṣe pé àwọn sójà Nàìjíríà 11 náà wọ́n dédé lọ sí orílẹ̀-èdè Burkina Faso, wọn lórílẹ̀-èdè Portugal ni wọ́n ń lọ oníṣẹ́ pàtàkì tán ló ń ṣe. Ṣùgbọ́n ní kété tán gbéra kúrò ní ìpínlẹ̀ Èkó iná rí pé ewu wà lóko ló ń gẹ̀, ojú ọjọ́ ò dá ojú ọ̀nà ò dá. Bàálù náà bó bá sì ń lọ bẹ́ẹ̀ ó lè já dànù tí ó fi ẹ̀mí gbogbo àwọn tó wà níbẹ̀ ṣòfò. Eléyìí ló máa jẹ́ kí wọ́n sáré balẹ̀ sí ìlú Bọ́bọ́dì Oláso tó wà lórílẹ̀-èdè Burkina Faso kí ewu tó ṣẹlẹ̀. Eléyìí ni wọ́n sì ní ó jẹ́ nǹkan tí gbogbo àwọn tó ń wọkọ̀ òfurufú káàkiri àgbáyé máa ń ṣe nítorí pé bí ewu bá ti dé wọn kò ní wo orílẹ̀-èdè tán bá wà, wọn yóò sáré balẹ̀ níbẹ̀ nítorí ẹ̀mí ṣe pàtàkì ju ohunkóhun lọ. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí tí orílẹ̀-èdè Burkina Faso fi ṣe eléyìí ó ní pé àjọṣepọ̀ ńlá wà láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron. Bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Burkina Faso àti orílẹ̀-èdè France wọn gba ti ara wọn báyìí, ọ̀tá gidi ni wọ́n jẹ́. Kódà àwọn orílẹ̀-èdè Burkina Faso wọ́n ti lé gbogbo àwọn ọmọ ogun France tó wà lórílẹ̀-èdè wọn lọ. Bẹ́ẹ̀ la gbọ́ pé orílẹ̀-èdè Burkina Faso ń fura pé bí àjọṣepọ̀ ńlá ṣe wà láàrin orílẹ̀-èdè France àti Nàìjíríà lásìkò yìí ó lè jẹ́ kí Nàìjíríà wá gbàbọ̀dẹ̀ fáwọn àti pé France lè rán àwọn ọmọ ogun Nàìjíríà láti wá kógun jà àwọn látẹ̀yìn. Eléyìí la gbọ́ pé jẹ́ kí ara fún wọn tí wọ́n fi gba ọkọ̀ òfurufú C-130 náà tí wọ́n sì fi àwọn ọmọ ogun Nàìjíríà 11 tó wà nínú ẹ̀ tí wọ́n fi wọ́n sátìmọ́lé. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti yọ̀ǹda àwọn ọmọ ogun náà, bó tilẹ̀ jẹ́ pé a lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá wọ́n ti yọ̀ǹda ọkọ̀ òfurufú náà. Bẹ́ẹ̀ la gbọ́ pé inú àwọn ọmọ ogun 11 náà 2 ló jẹ́ atọ́kùn ìyún dẹ́rẹ́bà tó ń pè ní pilot táwọn 9 yòókù tí wọ́n sì jẹ́ àwọn èrò tí ó wà nínú ẹ̀.